Èèyàn léèwọ̀ lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Èní ni July 10, 2025. Mo kí gbogbo ẹ̀yin subscribers tí ẹ̀ ń subscribes lórí channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o, ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Gist tá gbọ́ wọn ní Queen Naomi wà nínú ọ́fíìsì wọn ní Lekki. Bí wọ́n ṣe rí àǹtí wa kan tó gbé yọ nìyẹn, ìkan nínú àwọn sísè wa gbogbo. Wọ́n ní àwọn ẹ̀jẹ̀ mọ́ pé a sọ fún yín pé kábíyèsí ti gba àwọn security fún wọn. International security ni àwọn security yìí. Wọ́n ní bí wọ́n ṣe pariwo nìyẹn pé kí ló wá ṣe nínú ọ́fíìsì àwọn. Ta ló ránṣẹ́ sí i? Ṣáwọn ránṣẹ́ sí ni? Kí ló ń wá? What are you looking for? What do you want? What do you want? Wọ́n ló ní kí Queen Naomi ní sùúrù. Wípé kí Queen Naomi calm down. Queen Naomi ní pé kán jọ. Kán ní kó walk out kúrò nínú ọ́fíìsì wọn. Ẹ mọ̀ pé àtìgbà tí kábíyèsí ti fẹ́ gba immunity lọ́wọ́ àwọn sísí wa gbogbo yìí náà ti ń sáré kiri lọ́tùn lósì. Tó jẹ́ pé kì í ṣe nǹkan kékeré. A sọ gist fún yín nípa àǹtí wa èyí tí a ní ó wà ní ìlú bàbá wẹ̀rẹ̀ ńlá yẹn. Wọ́n ní kò sí ẹni tí wọ́n ti lọ bá tán lórí ọ̀rọ̀ immunity tí bàbá wẹ̀rẹ̀ ńlá fẹ́ gbà lọ́wọ́ wọn yìí. Wọ́n ní wọ́n lọ bá parọ́pọ̀. Wọ́n lọ bá gbogbo àwọn ìjòyè, àwọn elders gbogbo ọ̀nà lọ bá. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ṣàìdè wọn nítorí pé wọ́n jẹ́ ọmọ ìlú ibẹ̀. Wọ́n dẹ̀ ní kò easy fún kábíyèsí láti dá oko apá kan ro kó má kan àwọn yòókù lára. Ẹ̀yin náà mọ̀ wípé Queen Naomi ní sùúrù tó. Tó bá ní Queen Naomi ní sùúrù, in fact kì í ṣe sùúrù kékeré ni wọ́n ní. Torí látìgbà tí wọ́n ti dé palace bàbá wẹ̀rẹ̀ ńlá ni wọ́n ti fi gbogbo ọ̀rọ̀ yìí náà ti fi sílẹ̀. Tó jẹ́ pé kì í ṣe pé bóyá wọ́n ń ṣọ́ kábíyèsí kiri. Wọ́n ń ṣe àwọn ojúṣe wọn ní tiwọn ni. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀. A tún lè padà sẹ́yìn gbogbo nǹkan tí ojú Queen Naomi rí nínú palace bàbá wẹ̀rẹ̀ ńlá. Tó jẹ́ pé ìgbà tí bàbá wẹ̀rẹ̀ ńlá fẹ́ wọn, gbogbo àwọn sísí wa gbogbo wọn, wọ́n ń wọlé wọ́n ń jáde, wọ́n ń wọlé wọ́n ń jáde. Tó dẹ̀ jẹ́ pé still yet bàbá wẹ̀rẹ̀ ńlá wọn ò tiẹ̀ rí ti Queen Naomi rò rárá. Wọ́n kàn ń ṣe bí ìgbà tó yẹ pé everything ó wà okay ni. Ṣùgbọ́n nítorí ẹni tí Ọlọ́run dá Queen Naomi, onísùúrù ẹ̀dá, ẹni tó kún fún ọgbọ́n àti òye, ẹni tí ẹ̀mí mímọ́ ń gbénú ẹ̀. Instead tí wọ́n fi máa bá bàbá wẹ̀rẹ̀ ńlá jà, wọ́n bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé kí Ọlọ́run kó ṣàánú bàbá wẹ̀rẹ̀ ńlá. Gbogbo wa náà láti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn elders yìí lọ́tùn lósì. Gbogbo bí wọ́n ṣe plant àwọn èèyàn wọn láti fẹ́ bàbá wẹ̀rẹ̀ ńlá. Kì í ṣe nǹkan kékeré rárá. Ṣùgbọ́n Queen Naomi ní ọgbọ́n, wọ́n dẹ̀ kún fún ọgbọ́n àti òye. Tí ó bá ń ṣe ọgbọ́n àti òye tí Queen Naomi ní, nǹkan tí à ń sọ kọ́ là bá máa sọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè, ọba alágbára láyé àti ọ̀run. Òun ló jẹ́ kí Queen Naomi borí gbogbo àwọn ogun yìí. Ẹ̀yin náà mọ̀ wípé láti bẹ̀rẹ̀ láti sọ fún yín irú wàhálà tí Queen Naomi dojúkọ. Kì í ṣe wàhálà kékeré o. Nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn, Stanbic, ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Bí Queen Naomi ṣe wà lágọ̀dí lórí ìjà ìfẹ́ yìí náà ni. Pé wọ́n nífẹ̀ẹ́
Queen Naomi lórí ìjà pé bàbá Erin ńlá nífẹ̀ẹ́ Queen Naomi náà ni. Ìgbà tí àǹtí wa wá ro gbogbo nǹkan yìí tó rí pé wájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí torí ẹ̀ náà fi ní káwọn wá bá Queen Naomi kán bá wọn bẹ bàbá Erin ńlá. Kí lẹ fẹ́ kí Queen Naomi sọ? Kí lẹ fẹ́ kí Queen Naomi ṣe? Ṣé Queen Naomi ló máa pàṣẹ fún bàbá Erin ńlá ni? Ọ̀rọ̀ yìí ó ti kọjá nǹkan tí wọ́n ń fi ojú kékeré wò nítorí pé kábíyèsí wọ́n fún àwọn sisi wa gbogbo wọ́n fún wọn ní long rope, wọ́n fún wọn láàyè dáadáa láti ronú pìwàdà ṣùgbọ́n pàbó ló ń já sí. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run Elédùmarè ọba láàánú òun ló kó Queen Naomi yọ. So ìgbà táǹtí wá dẹ̀dẹ̀ wọ́n ní káwọn security man kan gbé jáde nítorí pé bàbá Erin ńlá ti ní kẹ́ ẹ má lọ bá Queen Naomi ibi tán bá wà mọ́. Ẹ má lọ sí ṣọ́ọ̀pù wọn, ẹ má lọ sí Royal Mansion, ẹ jókòó síbi tí ọkọ yín tó fẹ́ yín sí. Párọ́pò gan ti wọ́ọ̀nù wọn ṣùgbọ́n wọn ò gbọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ ni o tí a ní kí a wá torchlight sí. So bàbá Erin ńlá kò sí nǹkan tí wọ́n lè ṣe ju kí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí lọ nítorí ẹ̀yin náà mọ̀ wípé kì í ṣe nǹkan kékeré ni àwọn àti Queen Naomi tó fojú gbì nínú ààfin tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ṣù bàbá Erin ńlá, ó ṣù wọ́n lọ́wọ́, ó ṣù wọ́n lẹ́sẹ̀. Ṣùgbọ́n ní ìsìn tí wọ́n ti lọ́ fẹ́ gba immunity yìí bóyá gbogbo àwọn wàhálà ìdààmú yìí bóyá ó máa káwọ́ sí ilé tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn ìjà léni ìjà lọ́la ó máa dópin. So gist tá a gbọ́ ni ṣùgbọ́n wọ́n ní wọ́n lé àǹtí wa lọ ni o, wọ́n ní wọn jẹ́ kí wọ́n dúró rárá. Tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Orúkọ mi ni Máṣọ́lá. Gbogbo nǹkan tá à ń sọ allegedly ni o. Àbá bàbá Erin ńlá gbé inú ààfin. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Mo ti pe orúkọ gbogbo ẹ̀yin tí ẹ máa gba prize giveaway nínú gist èyí tí mo kọ́kọ́ ṣe. Ẹ̀yin tẹ́ bá gbórúkọ yín ẹ kàn sí mi ní masholagistv@gmail.com. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.